Mo kí wa kú àmójúbà ọdún tuntun òun oṣù tuntun. Òní ọjọ́ kìíní oṣù kìíní tá a mọ̀ sí oṣù Ṣẹẹrẹ ọdún 2024. Gbogbo ohun tá a ti dáwọ́lé lọ́dún tó kọjá tọ́wọ́ wa ò bá lọ́dún yìí yóò tẹ̀ wá lọ́wọ́ lágbára Elédùà. Ọ̀nà wa ò ní dàrú, tọkọ taya tọmọ orí wa ò ní gbàbọ̀dẹ̀, kéwèékéwèé kò ní kó wa lọ́mọ lọ, àtaya wa àtọmọ wa àtọkọ wa lágbára Elédùà. Gbogbo ibi tá a bá ti wá lọ báyìí á padà wálé torí pé ọkọ́ kì í roko àìmọbọ̀, tádàá bá yẹ̀nà ó ń padà bọ̀ wálé ni. Orí wa ò ní gbàbọ̀dẹ̀ lóṣù yìí, lọ́dún tuntun yìí lágbára Elédùà. Aya wa ò ní kú, ọkọ wa ò ní kú, ọmọ wa ò ní kú. Ẹrù tán máa ń gbé káyàn mọ́lé téèyàn fi máa ń kígbe oró wọn ò ní gbé ká yín mọ́lé lágbára Elédùà. Gbogbo ibi tọ́mọ yín bá wá lọ o, wọn ò lọ re ni, wọn ò bọ̀ re láṣẹ Èdùmàrè. Lọ́dún yìí ayọ̀ la fi làájá. Bá a ṣe wá ń bẹ̀rẹ̀ ọdún yìí pẹ̀lú ohun rere náà la fi làájá. Gbogbo àdáwọ́lé wa nínú ọdún yìí yóò yọrí sí rere lágbára Elédùà. Ire ni tiwa lóṣù tuntun yìí, ire ni tiwa lọ́dún tuntun yìí láṣẹ Èdùmàrè. Ire o.